mi ń bá jayé dé ayé ni máa jẹ kò ní jẹyà ayé ẹ mọ̀ pé mo jẹun ayé ò ní gbàgì. ayé ẹ mọ̀ ipa ayé ni máa jẹ mi jẹ tọ̀nù. Lámbébé ibi ló wà ni mò ń pariwo ẹ̀ ń bẹ látàárọ̀ o ò lè dá mi lóhùn. ẹ má bínú ọba ló ń jẹ bí mo ṣe ń jẹun bí president bá pè mí mi ní gbé kọ́ọ̀lù wọn bákan bá miss call wọn mo lè pè wọ́n padà. bravo do. so president lè máa yẹ kó máa jẹun lọ́wọ́ kó má dáhùn bọ̀ kó ń ṣe bí tàwa míì because àwa là ń sanwó oṣù ẹ̀ ṣé president ló ń sanwó oṣù ẹ̀ ni kó wà lórí ìyàwó ẹ̀ gan wọn bí ẹni káàkiri ẹ̀ kó má dáhùn iṣẹ́ ti sú ẹ. ọba ló ń jẹ àwọn olóyìnbó bọ̀ wọ́n ní if you eat food don't talk be happy. ok àwọn olóyìnbó yìí ló máa padà fún ẹ lówó oṣù ẹ lóṣù yìí pẹ̀lú nǹkan tó ṣe yìí kò ní gbowó oṣù yìí. ẹ má ṣe bẹ́ẹ̀. ṣe wọ́n pé orí ẹ̀ yìí tí wọ́n fún ẹ ní upper court. Mr. FM ẹ má àti pé wá kí ló tó orí mi tó ń bo oúnjẹ ṣé èmi àti ẹ̀wọ̀n àárọ̀ ṣé mo ti bẹ́ẹ̀ jó oúnjẹ kan rí kí ló tó orí mi tó ń bo oúnjẹ. nítorí èṣìṣin ni. torí èṣìṣin ló ṣe ń bo oúnjẹ bóyá ṣé oúnjẹ fi hàn. èṣìṣin wa máa kun oúnjẹ tí mo fẹ́ jẹ ni. Lámbébé ṣí oúnjẹ yẹn mo fẹ́ wò ṣí oúnjẹ yẹn fún mi kó yẹn wò. ọ̀rọ̀ Lámbébé. orúlóró wa ń jáde. ẹ̀yin mélòó lẹ fẹ́ jẹun. èmi nìkan. ló ń já dúró oúnjẹ yìí. wọn lọ adúlé fásitì lálẹ́ àná nínú tí wàá gbá. lóṣìṣẹ́ àfẹ́lẹ́ ìfilẹ̀ Lámbébé. sá. ta ló bó oúnjẹ yìí ṣé ojú ọwọ́ kíchìn fúnra rẹ̀ ó lọ bu adúró oúnjẹ yìí ni àbí báwo. ó kùrù gbéra fún mi. Abẹ́ni ló fún ẹ lóúnjẹ yìí Abẹ́ni. Lámbébé kí wọ́n láàrin wà tàbẹ́ni. ṣé Àbẹ̀ní Sàláwà tó ń kọ wákà. ṣé o ti máa gbé ìgbájú fún ẹ ṣé Sàláwà tó ń kọ wákà ló fún ẹ lóúnjẹ kí ló ń bẹ láàrin ìwọ àti Àbẹ̀ní tó fi di ọ̀rọ̀ lóúnjẹ tó fún ẹ ládùúgbò oúnjẹ yìí. sábẹ̀ní kò kùnú lé wa. Lámbébé máa ṣe é léṣe o torí mo mọ̀ pé ẹran ẹyọ kan tó ní gbogbo staffs wọ́n máa fi ń jẹun àwọn kọ̀ọ̀mù tí wọ́n fi ní ẹran méjì mẹ́ta tó tún dípò tún ní ẹja èyí ló ní ẹja. oṣù keegun ìfúnpá Àbẹ̀ní ló fi sórí ẹ̀. kí ló fà á. mo ló fà á. kí ló wà láàrin. sá. kí ló wà láàrin wàtàlẹ́ yìí. kó gbóúnjẹ wá kó wá gbá bọ́ọ̀lì. ló wà láàrin. ó yá má sí nǹkan kan náà ni o tí mo bá later lọ find out pé nǹkan kan wà láàrin wa àtàbẹ̀ní tí ẹ̀mí mi dẹ̀ sọ pé there is something between you guys tí n bá later lọ mọ̀ pé nǹkan torí oúnjẹ tí mò ń wò yìí tábẹ̀ní bù fún ẹ there must be something àmọ́ tí mo bá padà later lọ mọ̀ you are gone. Gondes. ó ti lọ. Gondes. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Lámbébé. sáà ìwọ náà ń jayé ọlọ́ba ń bí.